Hello. Hello ma, ẹ kálẹ́ ma. Yes, sir. Yes, sir. Ẹ pa rédíò yín ma. Mo ti kúrò ńbẹ̀. Hello, sir. Ilé olórogún lè tó ma. Lẹ́nu sàrẹ́ra sà. Ọ̀rọ̀ ìgbéyàwó mi mo fẹ́ sọ. Èmi àtọkọ mi kò ń ṣe pàjà náà tí mo fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀. Ìgbà mo fẹ́ sòkú láti lè tó di pé wọn ò bá mi dá sí nǹkan kan tí mo ṣàti lọ yá owó láti fi ṣe. Àṣàṣìnáwó yẹn tán gbèsè iṣẹ́ sí mi lọ́rùn. Ẹ fẹ́ ṣe kí lẹ pé mà? Mo fẹ́ sòkú dádì mi. Okay. Ni mo ṣe lọ yá owó ìgbà tí ọba mi dá sí nǹkan fẹ́ mi mo dẹ̀ jẹ́ bí àkọ́bí lọ́dọ̀ dádì mi fún mọ́mì mi. Ó wá ṣẹlẹ̀ yìí pé àwọn ṣàṣìnáwó yẹn tán ìná ẹ̀yìn gbèsè ó wá ṣẹ́ sí mi lọ́rùn. Mo sá sọ fún un pé tó báwọn onígbèsè ṣe ń wálé yìí o kí ló fẹ́ ṣe fún mi ó ní òsín kankan. Ni mo bá ṣàfi lọ sí Èkó ṣùgbọ́n kí n tó lọ sí Èkó yẹn àwọn mọ́mì mi pè pé kó wá káwọn jọ sọ̀rọ̀ pé nǹkan tó bá máa ṣe pé kó jẹ́ káwọn mọ̀ kó sá ní kò sí nǹkan tóun fẹ́ ṣe kí n sá lọ wá ọ̀nà owó ni láti sanwó yẹn ni mo sá fi lọ sí Èkó láti 2017. Àwọn ẹ̀gbọ́n mi wá ń dà mí láàmú bí àwọn náà bá mi san nínú owó yẹn ni mo sá fi wá sílé ni mo fi wá sí Ìbàdàn pé kí n padà sí Ìbàdàn ìlọ́jókòó ti àwọn ọmọ mi. Níwà àwọn ọmọ yẹn ìgbà tí mo fi wọ́n sílẹ̀ ọmọ 4 mo bí. Ìgbà tí mo wá fún àwọn ọmọ yẹn sílẹ̀ mo kó 2 lọ tó jẹ́ kéékèèké mo dẹ̀ mú àwọn 2 kalẹ̀ fún òun náà. Àwọn tó kéré yẹn náà kì í ṣe pé wọ́n kéré lọ títí. Ìyàkọ́ bínú wọn ti tọ́ ọmọ 19 years. Ẹlẹ́ẹ̀kejì yẹn bí ọmọ 16 years. Ni mo sá ti lọ sí Èkó yẹn. Ìgbà tí mo wá dé Èkó ni wọ́n ní kí n sá máa padà bọ̀. Nǹkan tí mo sá fẹ́ fàyọ lọ́dún ni mo sá wà lé pé kí n gbọ́rọ̀ sí àwọn ẹ̀gbọ́n mi lẹ́nu. Àtìgbà tí mo ti wá dé báyìí bí mo ṣe dé ní December wọ́n ní kí n lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ pé kí n lọ bẹ̀ wọ́n. Mo lọ síbẹ̀ wọn jẹ́ kí n wọlé. Tipátipá mo fi wọnú géètì wọn báyìí. Bẹ́yìn ni mo wá rí mo wá bá yín sọ̀rọ̀ ni mo wá bẹ̀bẹ̀ ni. Wọ́n dẹ̀ ní kò sí ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ àwọn pé kí n kúrò níwájú àwọn. Wọ́n sá fi lé mi jáde. Tó dé bọ̀ sọ́fà ni kí wọ́n ní kí n lọ bá. Mo ṣàlàyé fún wọn àwọn èèyàn ní kí n fi wọ́n lẹ̀. Ọkọ àwa rójú ẹ̀ lẹ̀ àwọn ọmọ 4 tí mo tún wá kó dé yẹn báyìí. Kò sí ìtọ́jú kankan lórí wọn. Obìnrin tó ṣà ń gbé kiri yẹn náà ló ń gbé káàkiri. Kò rójú ráyè àwọn ọmọ. Àwọn 2 tí mo fi sílẹ̀ gan-an kọ́kọ́ náà jẹ́ wọn ó rí ya dáadáa ni. Òun ni mo bá ṣe ní kẹgbà tí mo sì rí tó tiẹ̀ ti sún mi láti January yẹn báyìí ní ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ara mi. Èmi gan mo kàn ń ṣe ni kò jọra wọn. Ẹ lò mà. Kí ni èjì yín mà? 46 màá pé 46 ní September. Kí ni èjì ọkọ yín mà? Ó ti wọ 50. Yes ma. Marriage yín ti pé ọdún mélòó mà? Ó ti pé 28. 28. Ó máa pé 28 ní December. Ìgbà wo lẹ ṣòkú dáàdì yín? 2017. Lẹ́yìn oṣù ọdún 9 sẹ́yìn nìyẹn. Lẹ́yìn oṣù kelòó tẹ́ ṣe òkú dáàdì yín lẹ lọ sí Èkó mà nígbà tí gbèsè sẹ́yọ mà? Ó tó bí 10 months o. Torí bí January 2017 la ṣe òkú yẹn. Bí oṣù kẹwàá lẹ wá lọ sékòó? Mo wá lọ sékòó nígbà tí mo dúró pé bóyá máa bá mi yanjú gbèsè táwọn ènìyàn dẹ̀ ń wálé tó ń jà mí láàmú ṣe gbogbo. Mo ti gbọ́ mà. Iṣẹ́ wo lẹ ń ṣe kó tó di pé dáàdì yín kú mà? Mo ń tajà ni. Mo ń supply ẹyin kírètì òun ni mo ń tà. Ẹ ṣé. Iṣẹ́ wo ni ọkọ yín ṣe? Mọ́tò ló ń wà o, mẹkáníìkì ni ṣùgbọ́n ní mọ́tò. Ẹ ṣé. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé mà? Àgbélé ara wa o kò rí lékọ́ látijọ́ yìí o. Gbogbo àwọn àṣírí kọ̀ọ̀kan yẹn gẹ́gẹ́ tí sí mi lọ́wọ́ ni. Àṣírí wo ló tún sí lọ́wọ́? Àṣírí wo tún ni? Torí àtìralẹ̀ yẹn ti pẹ́. Àdẹ̀jọ́ máa ń lọ síbẹ̀ láti lọ mójútó pé bóyá a fẹ́ ṣan. Ìgbà tó wá di wípé ó gẹ́ẹ̀tì owó kan. Èmi náà ló máa ń sóò kówó sí lọ́wọ́ tí màmá tún kówó yẹn pé ẹjẹ́ á ṣe nǹkan báyìí ẹjẹ́ á ṣe nǹkan báyìí tó dẹ̀ máa ń gbọ́. Bó ṣe wá rí owó yẹn ó wá ní òun fẹ́ lọ já yẹ̀pẹ̀. Nígbà yẹn ká tó ṣòkú dádì mi rárá bóyá bí 2015
Okay. ló ti ní òun lọ fẹ́ jáyẹ̀pẹ̀ òun fẹ́ ṣègbọ́n òun fẹ́ ṣàwọn. Kí wá ló ṣẹlẹ̀ mà? àṣẹ kò ṣe nǹkan kan sórí ẹ̀ ó kàn gbowó kúrò lọ́wọ́ tèmi ní ìmọ̀ bó ṣe ṣòwò yẹn. Okay. ìgbà tó wá ti rí pé gbèsè yẹn dé sèmi lọ́rùn ní 2017 yẹn kí n tó lọ ni mo wá ní kúkú ṣe nǹkan lórí ilẹ̀ yìí ẹni tẹ́lẹ̀ sanwó yanrìn àti sìmẹ́ǹtì fún ẹ̀ẹ́dẹ̀jẹ́ á lọ gbowó yìí náà kí n tiẹ̀ kọ́ fi báláǹsì ara mi. Okay. ọba ní irọ́ o má lọ gbà ó èmi ṣàwọ̀ ẹni yẹn lọ torí mo mọ̀ ọ́ mo wá lọ bá wọn mo ní àdádì wa pé ẹ̀jẹ̀ má bínú ọ̀rọ̀ kan mo fẹ́ sọ pé wọ́n ní àwọn kówó nǹkan báyìí báyìí fún yín ìyẹn ní wàhálà tí ẹ bá yẹ pé bóyá ó jẹ́ pé àsúmọ̀ òun ni òun bá lọ fọlọ́pàá gbé e nítorí ẹnìyẹn jẹ́ nìkan tó ní kéńjì lọ́wọ́. Kò ṣàkówó sílẹ̀ kò kówó fẹ́ nìyẹn lédè kan àbí? kókó fún ṣe ẹ lò mà. ìjẹ̀mọ́ nǹkan tó fi ṣe. Ẹ farabalẹ̀ mà. Lẹ́yìn oṣù kẹwàá yẹn tẹ wá lọ sí Èkó ní October 2017 ìgbà wo lẹ wá padà dé mà? mo wálé ní 2019 tọ́lá àwọn ọmọ yẹn náà bí mo ṣe lọ ní 2017 àwọn méjì tí mo ní mo fi sílẹ̀ fún yẹn wọ́n wá bá mi ní 2018 Okay. tàjọ wà lẹ́kọ̀ọ́ yẹn tí mo tẹ̀sí wọ́n síbi iṣẹ́ bíríkìlà. Okay. ìgbà tí ó tún pé bí ọdún kan yẹn 2019 nígbà kòró yẹn bí àwọn ọmọ yẹn ṣe kú òun bẹ́ẹ̀ nìyẹn. ní ìmọ̀ gan èmi kàn ni mo ti Ìgbà wo lẹ wá padà wá sílé láti wá bẹ àwọn ẹ̀gbọ́n wọn? mo wá ní ti 2023. Okay. mo wá lé ńgbà yẹn wọn dá mi lóhùn. Ṣé ìgbà yẹn lẹ wá bẹ̀ wọ́n? ìgbà December ni mo ṣe wálé wá bẹ̀ wọ́n. December tó lọ yìí? bẹ́ẹ̀ni. Lẹ̀ṣẹ̀ wálé ó ti lọ bí ọdún 9 gbà yẹn àbí? bẹ́ẹ̀ni. Òkè ìgbà tẹ wá débẹ̀ wọ́n wá sọ fún yín pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kẹ́ lọ bọ́kọ yín àbí kí wọ́n sọ? wọ́n ní kí n lọ bọ́kọ. Ìyẹn ni pé 2017 tẹ́ ti lọ yẹn 2023 lẹ kọ́kọ́ wá sílé ọdún 3 sẹ́yìn. bẹ́ẹ̀ni. Lẹ́yìn ọdún 4 tẹ́ ti lọ torí owó tí ẹ fẹ́ san yẹn àbí? bẹ́ẹ̀ni. Okay. mo kàn máa ń pè ní. Ẹ kàn máa ń pè ní. Èló lowó tẹ́ jẹ́ ń gbà yẹn gan mà? ẹ mọ̀ pé owó sì ní yẹn gbà yẹn. Èló ni 300 ni lówó yẹn? 300. Okay. bẹ́ẹ̀ni. Ká sọ pé bí abi 3 million naira sí i àbí bẹ́ẹ̀ kọ́ mà? bẹ́ẹ̀ni sà. A tó bẹ́ yẹn àbí mo gbà bí 3 or 2 million naira sí i àbí bẹ́ẹ̀ kọ́ mà? Okay. Ṣé tẹ́ ẹ pè fún sìn báyìí ni wípé ọkọ yín ò bá yín tọ́jú àwọn ọmọ yẹn àbí ẹ fẹ́ padà sọ́dọ̀ ọkọ yín ni ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mà? èmi ò padà sọ́dọ̀ rẹ̀ ò bá ṣe mójútó àwọn ọmọ yẹn òun ni nǹkan tèmi tí wọ́n ní kí n lọ bá àwọn òbí ẹ̀ sí. Ẹ̀bẹ̀ òun náà sọ pé ọwọ́ àwọn òbí òun lọ̀rọ̀ wà. Okay. Torí ẹ̀ lẹ ṣe lọ bá wọn gbogbo tó àwọn jó bí ọ̀rẹ́ wọn. wọn dẹ̀ ti pè é bí wọ́n ti bá sọ̀rọ̀ kò gbọ́. Ẹ ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín lórí ètò iṣẹ́ máa gbọ́ mà? màá gbọ́ sàn. Ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí àwa ọkùnrin tá a wà nínú marriage ṣé ń gbọ́ o? Tọmọ ti kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ àwọn tó jẹ́ akẹgbẹ́ mi ń gbọ́ mi báyìí àwọn tó jù mí lọ́lọ́jọ́ orí ń gbọ́ mi báyìí àwọn tó jẹ́ bàbá tó sí mi wọ́n ń gbọ́ mi báyìí àwọn tó jẹ́ àbúrò sí mi tán wà nínú marriage wọ́n ń gbọ́ mi báyìí. Ṣé ẹ rí mo máa sọ kankan lórí ètò yìí ẹnikẹ́ni náà lábí ọ̀run tó bá fi ìgbéyàwó ẹ̀ tàfàlà tó jẹ́ obìnrin tẹ́ ẹ bá ń gbọ́ ó ti lọ àṣírí mo ń sọ fún yín lórí ètò yẹn o. Ọkọ rí ò bá wà lé 70 ọlọ́mọfà rẹ̀ ṣe tó o bá ń gbọ́ ó ti lọ. Nígbà tí ẹjọ́ wà nínú ìrìn àjò ìgbéyàwó ẹ sọ yìí kọ́kọ́ yín ò ṣe kankan àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà lẹ́ ń ṣe gbogbo ẹ̀. wọ́n tọ́jú wọn gbà yẹn ò ní sọ pé ò ṣe kankan. Ó ń tọ́jú yín nígbà tẹ́ wá fẹ́ ṣòkú ẹ gbọ́ tèmi mà tẹ́ fẹ́ ṣòkú ṣe rí fúnra yín lẹ lera yín kù nínú ilé arábìnrin ẹ gbọ́ tèmi ẹ ṣì wà late 46 ọ̀nà yín sì jìn nínú ayé. Tí n bá sọ pé ọ̀nà èèyàn jìn nínú ayé tí mò ń sọ yé mi fúnra yín lẹ lera yín kúrò nínú ilé. Ọkọ yín tó mọ tó mọ tó wọ̀n ẹlẹ́fẹ́ ṣòkú bàbá yín ó lóun ò lówó lọ́wọ́ ń tòun. Èmi ò sí ìgbọ́rú ẹ̀rí láyé kò tí ì sẹ́dà tó lọ yá owó fi ṣòkú rí ìtí tẹ̀yìn ẹ̀yọ̀ náà lélẹ́yìí tí yín kọ́là àkọ́kọ́ kò lè pín sórí yín àfi kó kálukó jókòó ara ẹ̀ jẹ́ ẹ wá yáwó ẹ fi ṣe bísínẹ́sì mọ́ ká tẹ̀sọ́ pé ẹ̀gán ṣe kí ni ó tún risk
ẹ wá tó á lọ yá owó mà ẹ fi ṣòkú bàbá yín Ọlọ́run fọ̀run kẹ́ wọn ẹ yáwó ṣòkú gbèsè wá ṣẹ́yọ kò sí ọkùnrin náà lábí ọ̀run tó bá bá obìnrin bẹ́ẹ̀ san gbèsè yẹn ó ṣubú léèwẹ̀ ni orí afẹ́fẹ́ mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo ní mi Paul bàbá dúdú mo ní mi ní owó dání láti fi ṣènáwó ó wá lọ yá owó ṣe ìnáwó ó ti á lérò wípé ó pa owó yẹn ò wá pa owó yẹn gbèsè wá ṣẹ́yọ ó wá lèmi ní kí n máa sáré kí ìgboro láti bẹ́ẹ̀ san gbèsè ìyìn lè bẹ́ san ọkọ yín ò jẹ̀bi bí ò ṣe bá yín san torí tẹ́ bá lọ tú díẹ̀ dáadáa ọkọ yín ò sí ń bíbá yìí àìgbọràn ẹ má bínú o àìgbọràn lẹ́ẹ̀fi yáwó àìgbọràn àtagídí lẹ́ẹ̀fi sọ pé no bàbá tèmi ni èmi á ṣènáwó èmi làkọ́ bí ìyá mi tẹ́ ẹ bá sọ pé yóò tí ì lágbára ti ṣòkú sí wọ́n mú yín sinimá àbí tẹ́ ọ̀rá jókòó ara yín jẹ́ ṣùgbọ́n kú yẹn ẹ máa fi ṣe competition ní lágboolé ọmọ ìyálé ọmọ ìyàwó ọmọ tari èmi lè rò rẹ́ pọ̀ jù mọ́lú lágbára ló tóbi jù ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni ẹ má bínú ẹ̀yin kan mò ń bá wí o nígbà táwọn òbí yẹn wà láyé tẹ́ ẹ̀ ra mọ́lù 200 300 400 500,000 naira fi ṣòkú nígbà tí bàbá yẹn wà láyé nígbà tí ìyá yẹn wà láyé ẹ fún ìyá yẹn ní 50,000 naira cash rí pé ẹ gbà ìyá mi bàbá mi 100,000 naira lélẹ̀ ẹ gbà ṣùgbọ́n ẹ lè go extra mile láti ná 2.something million 3 million naira lórí òkú tí ọ̀jẹ̀ ń jẹrẹ tó fi kú ọkọ yín ò lè bá yín san ẹ má wulẹ̀ kẹ̀ṣẹ̀ sọ́kọ yín lọ́rùn mo ṣe máa ń sọ lórí ètò kó o tó rojọ́ ọbú fún ọmọ ẹ nípa ọkọ ẹ kó o tó ro nǹkan tí ò dáa kí àníyàn burúkú kó tó wá sọ́kàn ẹ nípa ọkọ rẹ ó lè jẹ́ pé wọ́n gan ló jẹ̀bi ọkọ rẹ o kó mọ̀ jẹ́ fúnra rẹ ló forí ara rẹ gbé jombo ó possible kó jẹ́ pé wọ́n gan ló jẹ̀bi ọkùnrin yẹn kò sọ́kùnrin tó lè bobìnrin sọ̀rọ̀ ẹ̀ torí ó ti sọ pé ìyàwó mi ẹ̀yin bàbá ti dáa kò sówó lọ́ọ̀ mi báyìí á ṣe tí wọ́n ń gbò bá yá àbí tọ́rọ́ kọ́bọ̀ tó wà lélẹ́yìí ìyìn tí ẹ̀ ní nǹkan kan wọn èmúyàn sí i jájókòó ara wa jẹ́ ṣùgbọ́n ẹ fẹ́ jó dọ́jà ni ẹ̀sìn yẹn lé ní ẹ wá lọ ní 2017 ẹ lọ́kọ yín wà late 15 sìn ọkọ yín wà late 41 gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni sà. ọkọ yín wà late 41 ẹ wá rò pé ọkọ yín ò ní move on pẹ̀lú gbèsè ayé tiẹ̀ ó ti kọ́lé kò tí ì kọ́lé mi lọ bẹ̀yẹn lọ ní kọ́lé fẹ́ dà á ìyẹn ò lè kárí kò lè kárí ikú náà ni ó kárí kọ́lọ́ mọ́ ti jẹ́ kó yó kálukú wa báyìí ọkọ yín ò move on pẹ̀lú gbèsè ayé tiẹ̀ ìwà ń tẹ̀lé obìnrin kan káàkiri mà kó jẹ́ pé ẹ̀gbọ́n yín náà ni mà kó jẹ́ yín náà ni mà ẹ má bínú o ẹ̀yin náà tẹ̀lé obìnrin kan kí kò possible ọkùnrin ó bobìnrin míì lọ náà ni kò lè dúró kalẹ̀ náà ẹ dẹ̀ mọ́jì kí n tàn yín ẹ gbọ́ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ lórí ètò yìí kì í ṣàwàdà àwọn ọlọ́gbà ìmúbá ṣètò Paul bàbá dúdú ìwọ náà èso máa ná tọkùnrin yẹn bá wá bá obìnrin míì lọ ṣé obìnrin tó kú òun lé nítorí gbèsè pẹ̀lú ọmọ mẹ́rin yẹn ṣé ló fún priority ni àbẹ́ tó o bá lọ ló fún priority Paul dá mi lóhùn ta ni ẹ já fọ̀rọ̀ ṣírò ara wa máa ètò bá lọ yẹn náà ní àjíjẹ àtijẹ àti mọ àtàn ọmọ tó bá bí iná ni ó jẹ́ nǹkan tí ó wà lókàn àyè ẹ̀ náà. a sì ní western world a ti sọ yẹn iye ọmọ tó o bá lè bí tó o bá lè tọ́jú ni kó o bí ìwọ tó o jómìnrin torí child support yẹn Naija kò ṣúọ̀ maintenance yẹn ò ṣúọ̀. èyí tèmi ó sọ fún yín lélẹ́yìí ẹ lọ wá iṣẹ́kúnṣẹ́ dáadáa kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yín dáadáa ọmọ tó bá dáa ní ti bàbá èyí tó bá kù díẹ̀ káàtó kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa ti yẹ́ ẹ̀ ní o ẹ lọ wáṣẹ́kúnṣẹ́ dáadáa kẹ́ ẹ dẹ̀ tún àníyàn yín ṣe sí ọkọ yín kọ́nà yín tún lè bá a làjú báyìí lọ ẹ̀yin lẹ kú òun lé láti 2017 o ṣọ́rọ̀ mi ti yẹ yín sìn ẹgbẹ́ mi dẹ̀ ṣe kinní kan èmi náà ṣe kinní kan ni yóò ṣe ìgbọ̀nsẹ̀ sára ẹ jèrè àwọn ọmọ yín ẹ jèrè àwọn ọmọ yín
ẹ jèrè àwọn ọmọ yín, ọ̀nà yín ó là, àmín Jésù, ẹ ráàánú gbà, àmín Jésù, ojú ò ní tì yín, àmín Jésù, ẹ mọ̀ fi ti kọ́ àwọn ẹlòmíín náà lẹ́kọ̀ọ́ torí fúnra yín lẹ kúrò nínú ìgbéyàwó mà. Ẹ má jẹ́ kí n tàn yín, fúnra yín ni ní ọ̀nà tí ò dẹ̀ tí ò nítumọ̀ tó, tí ò ṣeé gbọ́ létí. Ẹ̀yin bàbá ò dáa o, pẹ̀lú agbára Ọlọ́run, ẹ kú kalẹ̀. àmín sà, ẹ ṣé sà.